ọ̀kan lára àwọn ọmọ odù tó dá ẹ̀wà tí wọ́n ṣe dáadáa nílùú òyìnbó ni olóyè Temitope Ogunwumiju. Kí ìyàwó má jẹ Yorùbá ni ohun tí ó gbàgbọ́ nínú ẹ̀ dáadáa. Tá a bá sì ń sọ nípa ẹgbẹ́ ìlànà Oodua tó tàn kárí ayé lónìí, ògúnlọ́gbòǹgbò lòun náà jẹ́, pàápàá nípa ìdásílẹ̀ ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti bí ẹgbẹ́ náà ṣe pẹ̀ka káàkiri báyìí. Ní báyìí ó jọ pé ẹgbẹ́ tó ń wá ìlọsíwájú àwọn ọmọ Yorùbá yìí àti bí wọn yóò ṣe dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ọmọ aládé yóò bọ́ lóko ẹrú pàápàá lọ́wọ́ àjàgà àwọn Fúlàní ti pín o. Ẹnu ẹgbẹ́ ti pín sí ẹlẹ́yẹlẹ́, bẹ́ẹ̀ lóhun kan tí wọ́n fi ń darí ẹgbẹ́ ti wà lọ́tọ̀ọ̀tọ̀. Kí ló wá fa sábàbí eléyìí? Níbo gan lọ̀rọ̀ ti wọ́ wà? Báwo ni olóyè Sunday Igboho gan ṣe jẹ́ láàrin wọn? Ṣé ọmọ ẹgbẹ́ ni tàbí bá ń kúnjọ? Gbogbo ìpátá ni olóyè Ogunwumiju ti bá tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá sọ. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé òun pàápàá wọ́n ti lé nínú ẹgbẹ́. Ẹgbọ́ ṣé lóòótọ́ ni? Báwo ni ọ̀rọ̀ ìlànà Oodua ṣe dé kóòtù? Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣeun olóòtú, ọ̀rọ̀ ńlá lẹ béèrè lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Nítòótọ́ olóyè Sunday Igboho kì í ṣe ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà, ṣùgbọ́n èèyàn pàtàkì ní ilẹ̀ Yorùbá nítorí pé ajàfẹ́tọ̀ọ́ ènìyàn èèyàn pàtàkì ní. Àìmọye àwọn tí wọ́n nífọ̀n tó ní ìkọ́nà ju olóyè Sunday Igboho lọ tí wọ́n jáde nígbà tí gbogbo kọ́núkọ́họ àti gbogbo wàhálà ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá pípa ní abẹ́ àwọn ọmọ Fúlàní. Ohun tó ṣokùnfà tí olóyè Igboho fi darapọ̀ mọ́ ohun tí à ń lépa nìyẹn, nítorí pé ẹni tí àwọn èèyàn bá gbárùkù tì, tí àwọn èèyàn bá lè sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa pé èèyàn rere ni, ẹni tó jà fún ẹ̀tọ́ ènìyàn ni, dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ara wa náà ni. Nítòótọ́ wọ́n lè má jẹ́ ọmọ ẹgbẹ́, ṣùgbọ́n ara wa náà ni. Is a mobilizer. So dájúdájú tẹ bá sọ pé ọmọ ẹgbẹ́ wa ni olóyè Igboho, kò burú, ṣùgbọ́n tá a bá sọ pé nínú ìwé olóyè Igboho kì í ṣe ọmọ ẹgbẹ́ wa o. Ẹ ṣeun. Orúkọ mi òun ni Temitope Ogunwumiju. Èmi ni ẹni tí wọ́n fi àwòrán rẹ̀ ránṣẹ́ káàkiri gbogbo ayé lórí ohun tí mo dúró lé àti ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ẹgbẹ́ ọmọ ìlànà Oòduà ní ìlú Amẹ́ríkà. Báwo mo ṣe jẹ́ nínú ẹgbẹ́ ọmọ Oòduà? Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ìkànnú àwọn tó gbàgbọ́ nínú òmìnira ilẹ̀ Yorùbá, mo pẹ̀lú àwọn tó jẹ́ olùbẹ̀rẹ̀ ní ìdásílẹ̀ ẹgbẹ́ náà láti abẹ́ YWC. So mo pẹ̀lú àwọn alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ nínú ọmọ ẹgbẹ́ ìlànà Oòduà. Pàápàá èmi ni olùdarí àti ẹni tó tọwọ́ ìlànà Oòduà International sí inú ìwé ní ìlú Amẹ́ríkà. Báwo ni mo ṣe jẹ́ nínú ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà? Ẹ ṣeun. Nínú ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ní ìlú Amẹ́ríkà, mo pẹ̀lú àwọn tí ó dá sílẹ̀ tí wọ́n ṣe ètò pẹ̀lú ìjọba láti fi ìgbékalẹ̀ tó yanrantí lórí ẹgbẹ́ náà. Mo pẹ̀lú wọn, bó ṣe jẹ́ nìyẹn. Tẹ bá ní àwọn wo ló dá sílẹ̀? Nítòótọ́ gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá tí a jọ wà ní inú ẹgbẹ́ YWC tẹ́lẹ̀ ni nígbà tí ìpínyà dé ni a dá sílẹ̀. Ẹ ṣeun, ẹ béèrè pé àwọn wo ló dá sílẹ̀? Àwa ọmọ Yorùbá náà ni a dá sílẹ̀, nítorí pé bí mo ṣe wí síwájú, inú ẹgbẹ́ YWC tí a wà nígbà tí ọ̀rọ̀ awuyewuye wàhálà ti dé, tí wọ́n ní bàbá Akíntóyè, Professor Banji Akíntóyè kò lè jẹ́ olórí
ẹgbẹ́ náà mọ́ torí àwọn ohun kọ̀ọ̀kan tó jáde ni àwa kọ̀ọ̀kan ní àà kí ló dé bàbá wa ní a gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ ni a ṣe gbárùkù tì wọ́n tí a dá ẹgbẹ́ ọmọ ìlànà sílẹ̀. Èmi pàápàá jẹ́ ìkan àwọn tó jẹ́ pé àìmọye ọ̀rọ̀ àlùfàǹṣá àti èébú àti gbogbo ẹ̀ tá a gbà lórí pé à ń fi support fún irú Professor Akintoye gbà yẹn. Èròǹgbà tẹ́ bá ní kí lè èròǹgbà wa èròǹgbà wa ò ju wípé ní bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí a nígbàgbọ́ pé tí Yorùbá bá ní òmìnira tí ó jẹ́ wípé àkóso ohun òṣèlú ọ̀dọ̀ wa là ń ṣe kò dàbí irúwà ògìrìwá tó wà ní ilẹ̀ Nàìjíríà nísìn ohun gbogbo máa tò déédé fún ọmọ Yorùbá gbogbo nǹkan sì máa lọ dára òun ni a ṣe gbìyànjú pé kí àwa náà gbárùkù láti òkèèrè ká bá àwọn ìjọba òkèèrè sọ̀rọ̀ láti lè ṣe ohun tó tọ́ láti ràn wá lọ́wọ́ fún òmìnira wa. Ẹ ṣeun. Nígbà tí a dẹ́gbẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ pé àfi kí Yorùbá lọ kúrò nínú ìlú Nàìjíríà ká dá dúró ohun gangan ní ohun tá a gbé lọ́wọ́ ohun gangan ní iṣẹ́ tí à ń ṣe. Ǹjẹ́ a ti yapa? Dájúdájú bí gbogbo nǹkan ṣe ń lọ nísìnyí ohun ò lọ bí ó ṣe yẹ kó rí o. Ṣé bá ṣe rò ó sí bẹ́ẹ̀ ló ṣe rí? Rárá o, kò rí bẹ́ẹ̀ mọ́ ohun gbogbo ti yí padà. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tá a rò tá a bá bẹ́ẹ̀ mọ́. Dájúdájú ìyapa ti wáyé o. Ní tòótọ́ tí a bá wo ohun tí à ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ bí gbogbo wa ṣe gbé lọ́wọ́ tá a ṣe gbé lórí kò rí bẹ́ẹ̀ mọ́. Ìyapa ti wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ́gbẹ́ sílẹ̀ tán gbé lórí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti fi sílẹ̀ tán ti ní kán kúrò nídìí iṣẹ́ náà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àbí bọ́n ṣe ń ṣe kò yẹ kò dára nítorí pé tá bá máa ṣe ohun gbogbo tí a bá ṣe ní ìlànà ibi táwa wà èmi sọ gẹ́gẹ́ bí àwọn tó wà ní ìlú òkèèrè bí ìlú Amẹ́ríkà àbí United Kingdom dájúdájú ohun gbogbo ò ní lọ bó ṣe yẹ kó rí. Ìgan ló fa ìyapa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ náà ló ti fẹgbẹ́ lẹ̀. Bó ṣe wáyé kò ju wípé àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ tó ń ṣe iṣẹ́ takuntakun wọ́n rí àwọn ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹ̀ òun ló fa ìyapa. Ṣùgbọ́n tá bá wá sí ọ̀dọ̀ ẹgbẹ́ tiwa ìlànà ọmọ Oòduà International ní ìlú Amẹ́ríkà èmi jù ọ́ ìwọ ò jù mí akitiyan èmi ni mo fẹ́ wà ńbẹ̀ èmi ni kán rójú mi èmi ni kán rí pé mò ń ṣiṣẹ́ òun ló fà á o. Àti ohun tí àwọn òyìnbó ń pè ní ẹ jẹ́ a ṣáà mú ajá ká pè é lórúkọ tí ò dáa nítorí pé a fẹ́ fi okùn sí lọ́rùn. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Níbo ni ọ̀rọ̀ ẹgbẹ́ náà dé? Tá bá máa sọ ti ọ̀dọ̀ wa ní ìlú Amẹ́ríkà níbí dájúdájú ìbanilórúkọ jẹ́ ìpeni ní ohun tí ẹbí àtará ò sọ nítorí pé àwọn kan wà tí wọ́n ń wá wọ́n fẹ́ jókòó sídìí ọsàn kán máa jẹ ọsàn so dájúdájú ibi tá wà ìbanilórúkọ jẹ́ yẹn ó dẹ̀ ti sún sí pé kí a gbé ìgbésẹ̀ tó tọ́ láti lè jẹ́ kí wọ́n tọwọ́ ọmọ wọn báṣọ.
Bàbá wa lọ́jẹ̀ àwọn gangan ni wọ́n pẹ̀lú àwọn olùdásílẹ̀ àtàwọn ìyá wa kan ní ìlú Nàìjíríà ló dá ẹgbẹ́ náà sílẹ̀ láti lè fi ṣe ìrìn àjò dídádúró ilẹ̀ Yorùbá. So bàbá wa lọ́jẹ̀ bó ṣe rí nìyẹn. Ó lé mi dànù nítorí pé nínú ẹgbẹ́ yìí Ìlànà International ní ìlú Amẹ́ríkà èmi ni mo ṣokùnfà ẹ̀ ní ìlú yìí. Èmi dẹ̀ ni ìjọba mọ̀ lórí ẹgbẹ́ náà. Èmi ni mo ṣokùnfà ẹ̀. So nítòótọ́ nígbà tí gbogbo ìyapa ti dé, ẹgbẹ́ ti pín. Ní ẹgbẹ́ tí ibi tèmi wà kò sẹ́nì kankan tó lé mi o. Rárá o. Nǹkan tẹ́ bá rí wọ́n lé mi dànù. Èrè ọwọ́ lásán nìyẹn. Kì í ṣe èmi ló lé. Ẹni kí ló gbé ọ̀rọ̀ wa lọ sí ilé ẹjọ́? Kò ju ìbanilórúkọ jẹ́ àti àìṣe ohun tó tọ́ nítorí ohun tí a fẹ́ sọ ẹnu. Bẹ́ẹ̀ ni. So ìlú tó lófin òun ni ìlú tá a wà. Kò sẹ́ni tí ó gbọ́dọ̀ máa fi ra ẹ̀ sí ipò ẹni tó lè bàyàn jẹ́ àbí dí ọ̀nà èèyàn ní ọ̀nàkọnà. Ohun tó fà á nìyẹn. Lórí ọ̀rọ̀ Yorùbá Nation, èrò mi gẹ́gẹ́ bí ẹnìkan, bí ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí wọ́n bí ní ilẹ̀ Oodua ni wípé ohun tó tọ́ ni kí àwọn èèyàn wa ní àǹfààní àti ṣe ìjọba wọn láìsí kọnúkọ̀họ bí irú yìí tí òfin 2019 tó jẹ́ ohun tó ń fà wá sẹ́yìn ní ìlú wa. Mo nígbàgbọ́ pé ó yẹ kí a dúró ká ní àṣẹ àti ṣe ìjọba wa kó lè lọ bó ṣe yẹ kó rí. Ṣùgbọ́n bó ṣe wá rí báyìí, ọ̀rọ̀ náà ó pín sí pé bí àwọn tí a kó sí iwájú ṣe ń ṣe ọ̀rọ̀ yìí, ó fẹ́ bọ́ sí pé a tó bó ṣe yẹ ká tó. Torí ohun gbogbo ló létò, ohun gbogbo ló ní ètò. Ǹjẹ́ ìgbésẹ̀ tí à ń gbé, ǹjẹ́ ó jọ mọ́ nǹkan tí ó lè fún wa ní òmìnira ní ilẹ̀ wa? So bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o, bí ìmọ̀ mi. Ẹ ṣeun olótùú, ọ̀rọ̀ ńlá lẹ béèrè lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Nítòótọ́ olóyè Sunday Igboho kì í ṣe ọmọ ẹgbẹ́ Ìlànà ọmọ Oòduà, ṣùgbọ́n èèyàn pàtàkì ní ilẹ̀ Yorùbá nítorí pé ajàfẹ́tọ̀ọ́ èèyàn pàtàkì ni. Àìmọye àwọn tí wọ́n nífọ̀n tó ní ìkọ́nà ju olóyè Sunday Igboho lọ tí wọ́n jáde nígbà tí gbogbo kọ́núkọ́họ àti gbogbo wàhálà ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá pípa ní abẹ́ àwọn ọmọ Fúlàní. Ohun tó ṣokùnfà tí olóyè Igboho fi darapọ̀ mọ́ ohun tí à ń lépa nìyẹn. Nítorí pé ẹni tí àwọn èèyàn bá gbárùkù tì, tí àwọn èèyàn bá lè sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa pé èèyàn rere ni, ẹni tó jà fún ẹ̀tọ́ ènìyàn ni, dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ara wa náà ni. Nítòótọ́ ó lè má jẹ́ ọmọ ẹgbẹ́, ṣùgbọ́n ara wa náà ni. Is a mobilizer. So dájúdájú tẹ́ bá sọ pé ọmọ ẹgbẹ́ wa ni olóyè Igboho, kò burú. Ṣùgbọ́n tá a bá sọ pé nínú ìwé olóyè Igboho kì í ṣe ọmọ ẹgbẹ́ wa o. Báwo ni olóyè Igboho ṣe darapọ̀ mọ́ wa? Tẹ́ bá rántí ní ọdún 2019 a bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ ní gbogbo àgbáyé pé a fẹ́ polongo ọ̀rọ̀ gbígba ilẹ̀ wa láti fún àwọn èèyàn wa ní òmìnira yìí.
a fẹ́ kéde sí gbogbo àgbáyé kí wọ́n lè gbọ́ ohun tó ṣẹlẹ̀ tí a fi ń pète fún òmìnira ilẹ̀ Yorùbá. Èmi mo pẹ̀lú àwọn tó kọ̀wé sí gbogbo àwọn olùrànlọ́wọ́ Amnesty International ní UN ní pé kán lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ pé a fẹ́ ṣe rally, a dẹ̀ fẹ́ jẹ́ kí ìjọba Nàìjíríà kán bẹ̀rẹ̀ sí ní mú wa ṣókíṣókí bó ṣe ń ṣe, torí a mọ̀ wípé lórí òfin, lórí ìwé, ṣé Amnesty International ní ṣe àwọn oríṣiríṣi agencies tó wà tó máa ń sọ̀rọ̀ nípa nǹkan tí ìjọba ń ṣe. Ibi tí ò dáa ni orúkọ Nàìjíríà wà. Ìdí tó ṣe tá ṣe jáde wípé okay, a fẹ́ máa jáde ká máa sọ̀rọ̀. Wọ́n dẹ̀ fẹ́ máa jáde ní ìlú Nàìjíríà náà, wọ́n fẹ́ máa sọ̀rọ̀, wọ́n fẹ́ máa lọ sí gbogbo ìgbèríko, wọ́n fẹ́ ohun tí òyìnbó ń pè ní sensitization. Wọ́n fẹ́ máa sọ fún wọn bí gbogbo nǹkan ṣe jẹ́. Nínú ẹgbẹ́ náà láti ṣe gbogbo ìpolongo ẹ̀. Àárín ẹ̀ ni olóyè Ìgbòho ti wọlé. Tá dẹ̀ rí wípé ẹni yìí nítòótọ́ ẹni tó ní èèyàn lẹ́yìn ni. Ẹni tó rí ẹ̀ ń fa èrò ni. Tó jẹ́ wípé tó bá sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́, wọ́n fẹ́ rí. Bí olóyè Ìgbòho ṣe darapọ̀ mọ́ wa nìyẹn. Olóyè Ìgbòho dẹ̀ bà ipò wọn jẹ́, wọ́n bà àyè yẹn jẹ́, wọ́n ṣe dáradára. Ó ní ó ṣe jẹ́ wípé olóyè Ìgbòho dájúdájú ẹni tó bá ti ń ṣe ti ẹgbẹ́ èèyàn, tó ti ń ṣe ti ẹ̀tọ́ ọmọ ènìyàn, tó ti ń ṣe nǹkan táwọn Yorùbá fẹ́, ọmọ ẹgbẹ́ wa ni.